lórúkọ Jésù àjọ ríra wa lókè ni Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé màmá. Brother Sammy Abiodun wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́ Awóṣìkà Ayọ̀dàpọ̀ Olórí Tèmi Akínbóyè Fọláṣadé Uplexi Leonatus Kúnlé Afọlábí Priye Matthew Dasola Adelakin Olórí Mutiat Ozeide Taiwo Emmanuel Babatunde Elize Elijah Akintoye Jacob Dan Olórí Oyèdìran Paul Ọlátúnjí Akínlẹ̀yẹ Christiana màmá ìjọ ẹ gbàdúrà fún wọn. Mo dúró lórí Kristi àpáta ayérayé, mo fẹ̀yìn tì àgbélébùú, mo fẹnu gbé ẹ̀jẹ̀ Jésù mi ní Kávárì, mo sọ wípé lórúkọ Jésù Kristi, orúkọ ṣoṣo tí gbogbo ayé ń wá, orúkọ ṣoṣo tó ń gbani, orúkọ ṣoṣo èyí tí ó ń dúró tì ní gbogbo ẹni tí wọ́n dárúkọ rẹ̀ yìí. Mo ní lọ́dún yìí kú òní pa ní o. Àmín Jésù. Àwọn tó bá fi kú wá yín kiri wọ́n á kú ikú ní. Àmín Jésù. Gbogbo ọkọ̀ tó bá náwó ibi sí yín ibi ó bá wọn. Àmín Jésù. Ẹ̀sìn gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nìí it will do you good. Amen. A ṣe yín ní rere ni. Àmín Jésù. Ojú òní tì yín. Àmín Jésù. Ọdún yìí ọdún yín ni. Ìwọ tí orí ń fọ́ níbẹ̀ yẹn fi ọwọ́ ẹ̀ sí orí ẹ̀. Gbogbo ogun orí fífọ́ mo bá wí. Bíbélì ní lórúkọ Jésù kí tó bẹ kú owó lẹ̀. Oh yes. Ó yẹ orí fífọ́ mo ní kó wó lẹ̀ báyìí. Mo ní kó kúrò níbẹ̀. Torí wípé àpótí ẹ̀rí ní gbogbo àwọn tó dárúkọ wọn fún mi ní. Yes. Ayé ò ní pa àpótí ẹ̀rí. Ayé ò ní rí nípa o. Àmín Jésù. Ìwọ tó jẹ gbèsè yẹn Ọlọ́run á san. Àmín Jésù. Obìnrin tí olóyún tẹ́rù ń bá èyí ìsọ̀kalẹ̀ àǹfààní o. Àmín Jésù. Jésù ló ń gbẹ̀bí aláboyún. Jésù á gbẹ̀bí ẹ̀. Àmín Jésù. Ògo ni fún orúkọ Ọlọ́run. Hallelujah. Jésù Olúwa wa. Àmín. Ìwọ ló tó sàn tó sì tó ṣe. Màmá fẹ́ kẹ́ ẹ sọ nọ́mbà yín síta torí pé lẹ́yìn ètò àwọn ẹlòmíà fẹ́ pè yín láti fún ìmọ̀ràn fún àdúrà. 0803 402 6646 0803 402 6646. God bless you, ma. Olúwa èmi kò mọ̀ ibi ìsádi kan bẹ̀rẹ̀ ìrẹ́bí. Ẹ jẹ́ ká lọ sórí Facebook page wa Prince FM Radio. Ẹ jẹ́ ká lọ máa like àwọn programs wa. Ẹ jẹ́ ká máa share rẹ̀. Ọlá gbígbé ga ní owó. Tí a bá wá fẹ́ polówó lórí ètò tí à ń ṣe lọ́wọ́ lórí ètò Olúwakẹ́yìn Ministry, Seek and Save Ministry, tí a bá fẹ́ polówó lórí ètò náà, ẹ jẹ́ ká pe nọ́mbà yìí. Ọlọ́run tí mo fi tẹ̀rùtẹ̀rù dárúkọ. Àpáta kan bẹ̀rẹ̀ ìrẹ́bí. Ọlọ́run mi èmi kò mọ̀ ọ̀kan. 08033612390. 08033612390. Fún ìpolówó ọjà lórí ètò Olúwakẹ́yìn Ministry, Òjò ń gbogbo fún mi. Seek and Save Ministry. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ ohun tí màmá sọ wípé kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Mama said we should pray fervently. Òun ni ogun òfin ráyè wọnú ayé wa. Olúwa tún fún màmá ní ìran kan nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́. Wípé òun Ọlọ́run ti sọ ọ̀já kalẹ̀ láti gbé gbogbo wa pọ̀n. Ìwọ tó bá wá fẹ́ kí Ọlọ́run gbé ọ pọ̀n, o gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. Kó o dẹ̀ máa gbàdúrà. Láìsinmi àti láìṣàárẹ̀. Tó mo fẹ́ fi àkókò yìí kí Pastor Elvis, ara àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tí ó tẹ̀lé màmá wá lọ́jọ́ títòní. Pẹ̀lú Pastor Olúmídé, Pastor Elvis, ẹ̀jọ̀ ṣe lè sáré wá bá wa sọ gbólóhùn
gbólóhùn kan a ò rọ́jọ́ mú solókùn. Orúkọ Jésù. Àmín Jésù. Orúkọ Jésù. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń wo màmá látẹ̀kàn tẹ̀ tí ń gbóhùn wọn Ọlọ́run á bùkún fún yín. Àmín Jésù. Ojú tí ẹ fi ń wò wọn látẹ̀kàn kò ní fọ́. Àmín Jésù. Etí tí ẹ fi ń gbọ́ wọn látẹ̀kàn tí náà níbi. Àmín Jésù. Ọlọ́run á ṣe tí ní o. Àmín Jésù. Ẹ ò rí bá ti ṣe. Àmín Ẹ Jésù. máa rọ́nà gbégbá. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. God bless you, Pastor Elvis. Pastor Olúmídé tí a máa ń bá pàdé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ káwọn náà wá sọ gbólóhùn kan torí àwòrán tó ń sọ lókun. Ní orúkọ Olúwa ìwàsáyé yín á ní ìtumọ̀. Àmín Jésù. Màmá ti súre fún wa lórúkọ Jésù ìrìn á mọ́ wa. Àmín Jésù. Gbogbo ìrìn àjò tá a rìn nínú ọdún yìí lórúkọ Jésù kó já sí àánú. Àmín Jésù. Kẹ́ ẹ ní ẹ̀rí ńlá. Àmín Kí Jésù. ọkàn yín kó balẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Thank you very much, sir. Ọlọ́wọ́ bọ́tìnì tó ti ń tẹ̀ látàrọ̀ tí ẹ ti ń gbọ́ ni Alhaja Nafisat. Ológun tó tóbi pàtàkì o. Ìfà tó jọ mí lójú gbogbo bí màmá ṣe ń jù síta ló ń han. Ọlọ́run bí tóbi ojú gbogbo wa. Bẹ́ẹ̀ wòlíì Kọ́láwọlé tó ló ti sọ́ra rẹ̀ di wòlíì báyìí. Wòlíì Kọ́láwọlé mo kí wọn náà. Gbogbo wa ni lọ. Mo wá kọjá lọ sọ́dọ̀ bàbá olórí oko bámbàm. Ó tóbi Prince Babatunde Oro mẹ́ni ọ̀wọ̀. tó ga. Mo máa ń sọ pé òní ṣá ó máa dán níṣẹ́. Òdìdé Òkè 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 lẹ́yẹ ń fọ̀hún. nínú ọ̀làlà. Alágbó Ògo tó ń tàn yìí kò ní wọ́ mi. ohun gbogbo tá a gbọ́ nípa rẹ̀ ló tóbi. Mo kí pásítọ̀ wa níta pábí náà. Ó tóbi yé Olúwa. Pastor Adéwà, Daddy, God bless you, sir. Iṣu àpárá márùn-ún ẹ̀jẹ̀ wẹ́wẹ́. Èmi ọmọ yín náà sì ní Adérónkẹ́. Òfin wa là lọ. Ẹ tún pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ohun gbogbo 11:30. bàbá ló tóbi. Ó tóbi. Ẹ ó wá pàdé màmá. Olúwa ó tóbi. Ó tóbi. Ẹ jẹ́ ká rìn pẹ̀lú Ọlọ́run pẹ̀lú àdúrà nínú ọdún yìí. Ó tóbi. Ó tóbi. Ó dẹ̀ gbàgbé pé Ọlọ́run ìpè tó pé màmá Olúwakẹ́yìn á yanjú ọ̀rọ̀ ayé rẹ̀. Ohun gbogbo tá a gbọ́ nípa rẹ̀. God bless you. Ó tóbi. See you next week. Olúwa Love you. ó tóbi. Shalom. Ó tóbi gan ni Olúwa.